fi òkà òrùka ọwọ́ ọwọ́ àjùsílẹ̀ desert bẹ́ẹ̀ ló ṣe máa rí lórí kùrùsíù ṣẹ̀ṣẹ̀ wá wà ní àlárísí ọlọ́run. lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn màláíkà mẹ́rin ló ń ru kùrùsíù ọlọ́run. màláíkà mẹ́rin láti bí hair lobe dé èjìká màláíkà kọ̀ọ̀kan ó wá jẹ́ ìrìn 500 years. màláíkà kọ̀ọ̀kan lọ́jọ́ àgbẹ̀ni àríkẹ́mà Ànábì sallallahu alaihi wasallam ní màláíkà mẹ́jọ ní òru o. ọlọ́run bàbá wa ní kálí mi jẹba tí máa jókòó ni àlẹ́ àrà sí ọgbà mi láti jókòó. ọlọ́run bá yẹn tó jẹ́ pé ẹ̀wọ̀n bọ́lá ń ṣẹ̀ṣẹ̀ dá Aláàjì Wàsíù bó ṣẹ̀ṣẹ̀ dá àwọn ìka ayé a rí wọn nínú olóṣèlú wọ́n bẹ́nu àwọn àfáà wa tí wọ́n bá ń bọ̀ ọlọ́run ló ṣe wọ́n bẹ́ẹ̀ ilẹ̀ ọmọ ọ̀rọ̀ kìí ṣàwọn ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ bí gbogbo wọn ṣe wá tó yìí àti gbogbo àwọn ànábì ọlọ́run 124,000 tó fi mọ rẹ̀ mọ́ Rasulullah sallallahu alayhi wa sallam tó jẹ́ pé 330 nínú wọn special ni wọ́n 25 nínú wọn special 5 nínú wọn VVIP látọ̀rí Ibrahim alayhi salatu wa salam Nuhu Musa Isa Jésù àti Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam bí gbogbo wọn ṣe wá tó yìí àti gbogbo àwọn tá à ń ṣe ní láyé yìí àwa tán níjọ́ kan ọjọ́ kan Abdullahi Jibril wa pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam ọjọ́ kò tí báyìí Jibril wa wo kè sánmọ̀ ìṣí sallallahu alayhi wa sallam sánmọ̀ ìṣí angel kan wá ń bọ̀ Jibril wa paramọ́ Jibril wa di kékeré ó paramọ́ ẹ̀rọ ọlọ́run mú Jibril ṣáàrí Jibril onírú kúdísì lọ́dọ̀ wa Muslim ẹ̀mí mímọ́ olólórí gbogbo àwọn màláíkà Jibril tóbi torí bí tí àwọn màláíkà bá ṣe tóbi tó ni iyì wọn ṣe ẹ̀dá tọ́lọ̀ nkọ́kọ́ dá tí mí lọ sókè mí lọ ní ìsọ ilé mọ̀ bá tì ní o tí mí lọ sókè lọ sílẹ̀ ìkápọ̀ ìṣíwájú Abdullahi Jibril ẹ̀dá tí ọlọ́run gba kọ́kọ́ dá tí mí tó ń ṣẹ̀mí Abdullahi Jibril wọ́n bẹ ní àwọn màláíkà Mikael wọ́n ní omi fridge omi àmù omi òkun ọ̀sà tó bá da sórí Mikael ìkíkà kan ò ní kálẹ̀ ń bẹ̀ o ntí mo wá ń gbìyànjú àti sọ màláíkà yìí wá ń bọ̀ Jibril wá paramọ́ wá di kékeré ó wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́run bá dẹ̀dá ọba rẹ ó ní kí n bí ọ ṣé ó jẹ́ Ànábì ọba àbí yóò jẹ́ ẹrú sí Ọlọ́run Jibril wá sọ fún Ànábì pé be humble in the presence of your Lord be humble Ànábì ní mo fẹ́ jẹ́ ẹrú sí Ọlọ́run tí mo jẹ́ yìí ó wá lọ Ànábì wá béèrè lọ́wọ́ Jibril oníṣòro tó báyìí mi rò pé máa ẹ́fà tẹ ilé ayé yìí àfi tó bá ṣiṣẹ́ rẹ̀ màláíkà náà ní Israfil iṣẹ́ kan tọ́lọ́ yàn fún òun ni pé kó fọn fèrè ayé máa parẹ́ so as at that time that he was coming so he came nítorí ọdẹ yàn fún ni pé yóò wá payé rẹ ó wá wá sáyé ó wá sálámù sánàbí sallallahu alaihi wasallam ṣé wàá níbi gbogbo wa ṣe tó yìí àtàwọn màláíkà wọn ní lọ́jọ́ àgbẹ̀dẹ àríkàmọ àwa èèyàn látọ̀rí ànábì Adam débi ẹni tí wọn ò tí ì bí tí ó wá kú bá a ṣe wù ká pọ̀ tó àwọn àǹjẹ̀nú pọ̀ jù wá làwọn jínù wọn rọ̀ kiri ká wa lẹ́yìn náà àwọn màláíkà 70,000 times. I've known Alhaji Wasiu since mo ti direct Alhaji Wasiu nígbà tá a ṣe ń bọ̀ ní kárí àmì mo direct Alhaji Wasiu dáadáa tó bá ti wá wá mo ṣiṣẹ́ kan lé màmá lọ́dún náà èmi àti Fẹ́mi gbogbo Alhaji wa mẹ́ tá a ti tọ́jú orí wa báyìí ọjọ́ orí táwọn bóyá dọ́là táǹtàǹ gbà ẹ̀ Alhaji wa máa ń fún olówó ní gbogbo gbà ṣé rí gbogbo Alhaji ti fún olówó ẹ̀ báyìí máa ń sọ ẹ̀ lè sọ pé ẹ̀gbọ́n báyìí máa sọ pé àpàní kíní kan ni ṣé o ti wá tán ṣé o ti tán ara Ọlọ́run ló ní ká bẹ̀rù ká má náwó ní kó sì ta ní ṣé wá rí Ọlọ́run rí àpò wa ìwọ̀nba ta ní ó mọ̀ sàdákà wà lára smile kí n smile tí o sọ́nà alẹ́ kọ́ ọmọ tí ń là sàdákà ni
kéèyàn mú nǹkan tó lè pa ẹ̀ lára kó lójú ọ̀nà sàdákà ni, kéèyàn fún yàn ní connection sàdákà ni. Ọlọ́run rí Ọlọ́run mọ bó ṣe mọ iye tó bá ní ẹ ṣe lójú ọ̀nà tó lọ́hùn. Ànábì wa sọ kíni kan sallallahu alaihi wasallam ó ní lọ́jọ́ àgbẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ ó ní àwọn ọmọlẹ́yìn mi kan ó náà máa kó iṣẹ́ olóore tó dàbí òkè tó ń glow wọ́n máa kó níwájú Ọlọ́run bá dẹ́dà ṣùgbọ́n wọ́n máa dolo ṣe jọ́nà nítorí àwọn kan tá a bá ń ṣe yìí ẹ jẹ́ ká rántí tọ́lọ́run ọba ká torí tọ́lọ́ ṣé àríwá ni tá a bá ń ṣe nítorí tọ́lọ́run ọba ló dáa jù mi fẹ́ máa ó ti ní nǹkan tí mo kọ sínú àwọn òwe yìí ṣùgbọ́n torí àwọn afáàtò wa ń kalẹ̀ ọkọ mi ní kí n má tiẹ̀ lọ́bẹ̀ kí n má wò ṣùgbọ́n ẹ̀yin ọmọ ìyá mi alákùnrin jùlọ ní tí mo gbìyànjú àti sọ fún wa ni pé ẹ jẹ́ àṣẹ dáadáa sójú ọ̀nà tọ́lọ́run ẹ jẹ́ àṣẹ lọ́run ẹ jẹ́ àkírun lásìkò ẹ̀ Ọlọ́run rí wa tán òun dẹ̀ ló dá wa ó dẹ̀ ní kápá lórí wa wọ́n lè bàtọ́ bá ti ọ̀dẹ́ ni wa àṣẹ ni kò ń ṣe gbọ́ta máa túwò nìyẹn mọ́ lẹ́yìn wa àgbà náà gbogbo nǹkan tá a wá ṣe ká ṣe nítorí tọ́lọ́run o kó má jẹ́ pa máa wá kó ṣe dé iwájú Ọlọ́run Ọlọ́run bá máa dàlú wa láyà o Ọlọ́run kó lọ la mímọ́ oṣù yìí. Wọ́n fún kálukú ló jẹjẹ oúnjẹ mi èyí tí ẹ fún ajẹ yìí ó gbọ́ kálukú lára wọn náà ní mọ̀kànlá sí abúlé wọn máa sọ yìí ọlọ́dúnrún Muhammad. Ẹgbẹ́ question and answer. Alhaji wa Ibrahim Chatta àfáà ni àbá àfáà kọ. Wọ́n ní sí àfáà ni àbá àfáà kọ. Sílẹ̀ ni àforíjì àdá. Alhaji wa Taofik ó ṣẹlẹ̀ Taubalinga.